ha taba dɔn tɔlɔwɔ b'a fi wa dájọ́ ìbò ni wọ́n ti tẹ́lẹ̀ jù kódà labawa ẹ̀yin wọn ni mọ̀ tọ̀wọ̀ ní kò labawa tún dájú lè níwèé ìbò lè labawa lè labawa gbogbo lẹ́ ti ń tẹ́lẹ̀ labawa yẹn yẹn lè débẹ̀ kásán ìdó mọ́ bẹ̀ wà lè dànù bẹ́ẹ̀ la láti ka Kùránì jù wọ́n yìí tá a fi rò pé ẹni tó wá láti ìlú kan kò ní tó mọ̀ lù wa àwọn tí a lè lu èbó fún yín níwèé ìbò lù ọ̀pọ̀ àtúntò yìí ló ń tẹ̀ sáwọn ilé ẹ̀ka sẹ́bàwọ̀n ni àbí àwọn tẹ́ǹkà Kùránì èbó wọn lànà púpọ̀ sórí méjì orí ìka ìtawà ní tí mo lọ sí Birmingham àwọn ń darí bọ̀ wọ́n á jókòó nínú train pẹ̀lú ìyàwó mi tẹ́ àjọ lọ lórí mi tún níyàwó ní ọ̀hún. ní like a more plus sí Dr. Jalingo bọ́ síta pé ẹnikẹ́ni tó bá ń ṣe ẹ̀sìn mùsùlùmí lábẹ́ bó ti wùn orí lábẹ́ òfin Sharia ò ní orí ọ̀fẹ́ láti sọ wípé ò ṣe ẹ̀sìn mùsùlùmí mọ́ lábẹ́ bó ti wùn orí ohun tó bá ń kó dé tó bá ti wá bọ́ síta tó sọ bẹ́ẹ̀ yo ikú ni èrè ẹ̀ṣẹ̀ níbi a more plus ago ní máa yẹn Dr. Jalingo sọ ọ̀pọ̀lọpọ̀ bọ́ síta ṣùgbọ́n wọ́n ti practice ẹ̀ báyìí o. There is a sister called Zainab Muhammadu ní ìlú Zamfara ní North. Mùsùlùmí pọ́nbélé náà pé ó wá convert to Christianity. Wọ́n ti fi òfin Sharia gbé lọ báyìí, wọ́n gbé lọ sí court, Sharia court ní ọjọ́ Friday. Lẹ́yìn court, wọ́n á pa ni o. Torí pé ó fi ẹ̀sìn Mùsùlùmí sílẹ̀. President Bola Ahmed Tinubu ẹ̀dẹ̀ wà ń bẹ̀ as olórí orílẹ̀-èdè Nàìjíríà. Èmi ò mọ ibi tí èèyàn ti kúrò nínú ẹ̀sìn kan bọ́ sí mi tó ti wá dé tó ti ń jẹ̀bi ikú. Ṣé nǹkan tẹ́ fẹ́ gbé wá fún wa nílẹ̀ Yorùbá tí ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá tẹ́ ń gbà lélẹ̀? Kò sí wàhálà o, ẹ pẹ̀lẹ́ ti yín. Ẹ jẹ́ asáré débẹ̀. Zamfara Christian convert. Zainab set to face trial in Sharia court Friday for switching religion. In a development that has sent shockwaves to many cultures, 22-year-old Miss Zainab Muhammadu faces the fine penalty in Zamfara State. Her crime is converting to Christianity. Zainab's journey of faith began when she encountered Pastor Samuel, a National Youth Service Corps NYSC member posted to her area. Samuel had treated Zainab with dignity and shared his Christian faith with her. Their bond later blossomed around shared values and spiritual connection. Upon discovering her conversion, authorities arrested Zainab. She's now scheduled to stand trial this Friday in a Sharia court. A move legal experts and human rights advocates are declaring as a gross violation of Nigeria's constitutional right to religious freedom. So ní abẹ́ òfin Nigeria, there is a freedom of religion. Àwọn lẹ́lẹ́dẹ̀ fẹ́ lọ pa ọmọ ọlọ́mọ torí pé ó fẹ́ kúrò ní ẹ̀sìn Mùsùlùmí sí Kristẹni. This is not just a test of one woman's faith, said an Adamawa-based human rights lawyer. It is a test of Nigeria's soul, of whether we truly uphold the right to choose one's faith. As fear grows that our right to a fair trial may be compromised in a state where the judiciary is heavily influenced by Islamic authorities, urgent calls are being made for intervention. Christian communities across Nigeria are being urged to mobilize in prayer and advocacy. Legal teams are also exploring the possibility of transferring a case to a secular court, arguing that as a Christian, Zainab should not be subjected to Islamic jurisprudence. Meanwhile, Pastor Samuel is reportedly under immense emotional and spiritual strain, with many calling for protection and support for him as well. What is at stake? Zainab's life hangs in the balance, a defining moment for Nigeria's religious freedom. Just as for her, time is running out. Hey. Apostasy, Arabic reader, refers to the act of a Muslim renouncing Islam, whether by converting to another religion, rejecting Islamic belief, or ceasing to practice the faith. Under classical Islamic jurisprudence,
Apostasy has traditionally been treated as a capital offense based on hadith rather than the Quran travel guides. Ẹ̀yin èèyàn mi, what is going on? Kí ni ìtumọ̀ gbogbo pálapàla yìí now? What is going on now? Because Nigeria is a secular state. We are not practicing one religion. Professor Muriki Akintola, Baba Muriki Akintola, lójú ayé yín, ṣé ẹ̀sìn gbẹ̀mígbẹ̀mí lẹ̀ ń ṣe ni? Wọ́n máa fẹ́ lọ pa Zainab nítorí pé lóun ò ṣẹ̀sìn Mùsùlùmí, òun fẹ́ máa ṣe ẹ̀sìn Christian. Kó tẹ̀ wá sọ pé kò ń ṣe Christian ló fẹ́ bí, òun fẹ́ become a traditionalist àbí òun tẹ̀ wá ṣẹ̀sìn kankan. Ṣé ó yẹ kó jẹ́ ikú? Ṣé ó yẹ kó jẹ́ pé ikú ló kù tí ẹ mọ̀ fi wá everybody báyìí torí Ọlọ́run? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ṣé ikú lèrè ẹ̀ṣẹ̀ ni? Kí ló dé? Kí ló dé? Ẹ ṣàánú. Ẹ ṣàánú. Èyí ga o, èmi ò understand eléyìí o. Ẹ̀sìn tó bá wùyàn lèyàn lè ṣe náà. Ṣé nǹkan tẹ́ fẹ́ gbé wá fún wa ní ilẹ̀ Yorùbá lélẹ̀? Mo ń bọ̀ mi tí dé. Ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nugun. Ẹ wá wo fídíò. You hand of bloodsuckers. Bloodsucking people. Husband must go. Everybody is no longer in the hands of God. They are already in the hands of God. Everybody is in the hands of God. Ẹ jẹ́ ká wá sáré débi comment section. Wọ́n ní, is this their plan for trying to force Sharia court on the Southwest? What happened to freedom of religion as enshrined in the Constitution? Under the Constitution of Nigeria, we have freedom of religion, just like freedom of speech. Ṣùgbọ́n bàbá Tinubu ti sọ títí wọn sìn, wọ́n ti gba freedom nínú speech, wọ́n ti sọ di dictatorship. Kò sí wàhálà. Ṣùgbọ́n ní under Constitution Nigeria, a ní freedom of religion. Tó jẹ́ sí wípé Kristẹni ni mi, ó lè dọ̀la kí sọ pé mi ò ṣe Kristẹni mọ́, mo fẹ́ become a Muslim. Mo lè sọ pé mo fẹ́ di oníṣẹ̀ṣe, mo lè sọ pé mi ti ẹ̀ṣẹ̀sìn kankan mọ́. Ní ọ̀dà òfin Nàìjíríà kò mú ikú wá. Ikú wọn ò gbọ́dọ̀ pa Zainab o. Ní Sanfara gbogbo ẹ̀yin Christian leaders wa tí ò bá jẹ́ pé nǹkan ti ń ṣe yín o. Ẹ̀yin dádì jí o, ríru yín rí o. Òun lẹ ti rí àwọn tí àwọn kìíní ní Enugu, òun lẹ rí wọn tó bọ́ síta yẹn. Gbogbo ẹ̀yin kan ẹ bọ́ síta. What happened to freedom of religion as a shrine in the Constitution? This must not stand. Khan should get involved immediately and see to it that this worry doesn't continue. Okay. Whereas the rest of the world is solving global problems using science and technology, Northern Nigeria is still obsessed with Islam. The same set of people. Ẹ rántí ìgbà tí wọ́n fẹ́ ṣe tó ń gbààwẹ̀. Gbogbo àwa tá jẹ́ Mùsùlùmí tá wà lábúròdù tọ́mọ wa wà ńbẹ̀, gbogbo àwọn ọmọ wa ló lọ sí school. Àbí mo parọ́? Gbogbo àwa tá jẹ́ Mùsùlùmí tá wà ní Southwest tá dẹ̀ wà lókè òkun tá jẹ́ Yorùbá, ṣé à lọ bí iṣẹ́ pẹ̀lú bá ṣe ń gbàwẹ̀, ṣá lọ bí iṣẹ́? Kọ́mẹ̀ntì sọ pé kíní o, ṣọ́mọ wo lọ sí school? Kí ló wá dé tó dogun? Wọ́n mú school, wọ́n ti pa. Public school ni kì í ṣe Islamic school o. Ẹjọ́ kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tó bá tẹ̀ ti ṣe ní north àṣegbé ni tí government òkín, kí ló dé tí government máa ń bẹ̀rù àwọn northerner náà gan-an? Why is Nigerian leaders always afraid of the northerner? What is the problem? Anything they committed, any crime, any type of crime they committed in that northerner, Nigerian leaders have never complained or prosecuted any one of them. But ẹ jẹ́ kí nǹkan kékeré kó ṣẹlẹ̀ ní south. Ìgbà yẹn lẹ máa ní pé kí DSS lọ gbé wọn, kí wọ́n gbé wọn jẹ, kí wọ́n sún wọn jẹ. Tá bá wá sọ wípé kó ní kálukú máa bá tiẹ̀ lọ pé we are not one. Ẹ máa ní one Nigeria is not negotiable. Ṣé nítorí wọ́n fẹ́ fi okùn sí ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá lẹ́sẹ̀? Wọ́n tún fẹ́ kó yín sí oko ẹrú ayé ìgbà àkọ́kọ́. Torí nǹkan tẹ́mi rí bẹ́ẹ̀, bí ìgbà tí wọ́n kó ṣèènì sí yín lọ́wọ́, tó kó ṣèènì sí yín lẹ́sẹ̀. Ó lè mí rí inú ọ̀rọ̀ yìí. Ṣé bẹ́ẹ̀ rántí Dr. Jalingo? Ní a month ago tí mo ṣàlàyé fún yín, Islamic cleric endorses fine penalty for whoever changes religion. An influential Nigerian Islamic cleric, Dr. Ibrahim Jalingo, has publicly backed the fine penalty for Muslims who renounce their faith,
citing both hadith and Quranic verses. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn bishop máa yín lè wọ́n yìí. Eléyìí báyìí ni she will come out victorious. I hope she gets good lawyer to fight for her. She has every right to change her religion. I beg. Instead of them to defeat bandits, na Zainab be their problem. Ṣé rí Zamfara governor tí wọ́n kó àwọn bá mi ríru Ọlọ́run rí. Èmi ò ríru náà ti rí o. Northern leaders and other no dey shame. Are you sure these northern people ṣé ẹ̀rọ pé àwọn northern inú ayé kan náà ìlàjọ ń gbé? Mi ò rò bẹ́ẹ̀ ó dé pé ayé ibòmíì làwọn ń gbé o, because they don't reason like a normal woman being. Ẹ wo gbogbo àgbáyé bó ṣe upgrade nínú technology, nínú science, nínú gbogbo everything. Ìgbà yẹn ni náà ti wá ń wá backward, wọ́n wá mú gbogbo Nàìjíríà, wọ́n gbé lọ sẹ́yìn. What is going on? The same Zamfara governor, the same Borno governor, gbogbo wọn bẹ́ẹ̀. Wọ́n á bọ́ síta, wọ́n á kó terrorists, wọ́n á ní wọ́n ti repent. Wọ́n á ní kí gbogbo àgbáyé kí wọ́n accept wọn. Kọ́dà àwọn mọ́mọ́tọ́. Wọ́n defend the bandits, wọ́n defend the terrorists, Zamfara governor, Borno governor, gbogbo northern leaders and elder. They are always quickly to come out to defend the terrorists because na their brother. Ṣùgbọ́n religion ikú ni sòsé. Ṣé àwọn tí ìwọ àtẹ̀mí pè ní wọ́n Nàìjíríà lélẹ̀? Tàbá wá ní kó ní kálukú bá tẹ̀ lọ ẹ̀ máa ní wọ́n Nàìjíríà is not negotiable. Ṣé ẹ rò wípé àwọn ilé ìjọyàn ṣá? Because nǹkan tó wà ní bí wọ́n ṣe ń ronú, wọ́n ronú bí ènìyàn o, wọ́n ronú bí ẹranko. Ṣé nǹkan tó fi wá practice ilẹ̀ Yorùbá lélẹ̀? Ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ kú ti yín o. Mo bá yín dárò ara yín. Torí kò sọ́jọ́ tí kinní yẹn ṣẹlẹ̀ tó ń bọ̀ wá ṣẹlẹ̀ sí oníṣẹ̀ṣe àti Kristẹni àtẹni tí ò ṣẹ̀sìn. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà nínú ẹ̀sìn yẹn pẹ̀lẹ́ ẹ̀lẹ́. So tẹ́ bá kúrò sí ẹ ti tọ́kúlá ikú ni. Ẹ pẹ̀lẹ́ o ẹ̀lẹ́. Ọba jẹ́ pé lórí ọ̀rọ̀ yìí èmi gan mo sí mímí jàre. It is against the law for Christians to be tried in Sharia court. Ṣótán. Wọ́n gbé ó ti tán sí Christian sí o, wọ́n gbé lọ sí Sharia. It was out of mere extremism and misadventure in Zamfara. The then governor insisted that they will practice Sharia law in a secular nation like Nigeria. Obasanjo did all he could to calm it down during his tenure. But guess what? It strengthened different radical groups to come up with their own version of Islam. What did they not got from it? Question mark. Boko boys, terrorists, S-men, Lukrawas, ISWAP, and a host of others with the least counting. Ohun tí wọ́n fi Mùsùlùmí tí wọ́n fi ń gain ní north is terrorist. Kò sí nǹkan míì. Wọ́n fi gain terrorism. Wọ́n fi promote terrorism. Can't you see the way the northern leaders and the others are buying the northerner by themselves and terrorizing every other part of Nigeria, all in the name of being a Christian? I mean, a protecting Muslim. Because they are Muslim. Kí ló dé? There you go. Eleni, this is the useless Sharia they wanted to foist on the West. The northern part of this country is just amazing. I have seen certain Muslim countries. You had been amazed at their growth. But here, Islam is more of a religion of bondage. It is against the law for Christians to be tried in Sharia court. Exactly. Is it by force to be a Muslim? These guys have a very sinister plan from their strategic eradication of Christians to the Sharia law. Gbogbo Christian ẹ dìde o. Ẹ dìde, ẹ má jẹ́ kí wọ́n pa Zainab àti Pastor Samuel. Let's rally round. Wọ́n ti bẹ̀ gbogbo àgbáyé bẹ́ẹ̀ kí gbogbo wa ká pariwo síta kí wọ́n má pa Sister Zainab àti Pastor Samuel ní Zamfara torí wọ́n become a Christian. President Tinubu, Mama Tinubu, ẹ̀yin lẹ́lẹ́bí gbogbo wa. Wọ́n ti fẹ́ pa ìkan lára àwọn ọmọ tẹ́lẹ̀bí. Ẹ̀dẹ̀ máa lajú kalẹ̀ bí abiyamọ. Ìsìn la máa mọ̀ bóyá abiyamọ ni yín àbí abiyagba. Ṣebí First Lady of Nigeria ni yín. We want to see you in action. President Bola Ahmed Tinubu, wọ́n ti parí kíní tẹ́ lọ ṣe ní Rome. Ó yẹ máa bọ̀ nílé wá yanjú eléyìí tó wà lé o. Wọ́n fẹ́ pa èèyàn o. Ẹ wá o ká má yẹ pé ilé ilẹ̀ máa fi dá wàhálà lẹ́nu Nàìjíríà o. Ẹ̀yin Mùsùlùmí tẹ́ bá try láti pa ọmọ yẹn, wàhálà máa ṣẹlẹ̀.
wàhálà máa ṣẹlẹ̀ sanfara government tẹ́ ẹ bá tẹ̀ láti pa Zainab nípa Sharia law nítorí pé ó kúrò nù mùsùlùmí láti become a Christian tí ẹ̀yin Christian Nàìjíríà ò bá lè dìde kẹ́kọ̀ọ́ ilé for the last one bí wọ́n ṣe pa bọ̀bọ̀ Deborah ní ọ̀sán gangan tí ẹ̀yin Christian ẹ̀ rí kankan ṣe wọ́n dẹ̀ pa wá bóyá kí gbogbo wa sọ wípé àti ẹ̀ṣẹ̀ Christian gan mọ́ àfẹ́ ṣẹ̀sìn kankan mọ́ níbi tàbádé kí ló dé ṣé nǹkan mi ti wà náà ọ̀rọ̀ yìí ni ẹjọ́ gbogbo ẹ̀yin abiyamọ ayé àtẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí gan ṣé ó tó fún yàn téèyàn sọ pé òun ò ṣe mùsùlùmí mọ́ tó jẹ́ sí wípé it could be you tomorrow tẹ́ ẹ bá sọ wípé ẹ ṣe mùsùlùmí mọ́ lọ́la sí wọ́n á ní kọ́ lọ pa yín so this is all the plan you are bringing to Yorùbá land to Oòduà land ẹ ṣáà tẹ́ ti pín Yorùbá land Oòduà land kò sí wàhálà ó jọ máa ṣojú gbogbo wa orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé ko ni mò ń jẹ́ drop your comment under the video ọ̀rọ̀ ilé yóò ṣọ̀nà pé bí yá mò ń jàjà religion ṣùgbọ́n lórí ilé ń bà ire o.